sọ wá rí àwọn àmì táàrí lára rẹ tàbí ìwà tó mọ̀ wù tàbí mọ̀ pé yes ìfẹ́ òtítọ́ ń bẹ lára rẹ àti pé bẹ́yàn bá nífẹ̀ẹ́ sílẹ̀ èèyàn ní kábàámọ̀ ní kábí méjìlá fún ọ. ìwà máa káhùn tàbí kó wá wò pé ọ̀ ní tẹ́lẹ̀ ọ lè practicalize ẹ̀ tó o bá wá ṣe ayé náà sì máa nífẹ̀ẹ́ rẹ̀ wàhálà ìgbógun ó sì máa jẹ́ rọrùn fún ọ. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí YouTube channel wa àtẹ̀yin tẹ́ ń bá wa share gbogbo àwọn videos wa ọlọ́run ọba aláàánú yóò bá ń ṣàánú yín o ọba tí wọ́n ń gbé yẹn ga yóò bá ń gbé ní kọ̀ọ̀kan yín ga gbogbo tẹ́ni kọ̀ọ̀kan yín béèrè lórí pátá ọlọ́run bá ń ṣe fún yín la hawla wala quwwata illa billahi al-azim. àkọ́kọ́ ń bẹ̀ true love has no room for secret. àṣírí fífi pamọ́ fọlọ́lùfẹ́ rẹ àṣẹ́ni tó fi lè mú ọ ní kinní kan tẹ́ni tó nífẹ̀ẹ́ sí ò bá fi lè mọ̀ sí kò sí fi òtítọ́ mọ́. táwọn pè ní fi òtítọ́ kò sí àṣírí tó lè fi pamọ́. ìwọ tó ní fóònù tó password fóònù rẹ tíyàwó rí o mọ password ẹ ọ ní fi òtítọ́ náà nù irú rẹ ní o sì mọ sọ pé kò sí fi òtítọ́ mọ́ láyé ṣé ìwọ ní fi òtítọ́ ọ pé o mọ password fóònù ẹ ọ dàgbére sókótó owó bọ̀ nǹkan káfàǹsà ṣé ọ ní fi òtítọ́ nù ṣé ìwọ gẹ́gẹ́ ní fi òtítọ́ ìjàpá sọ pé ló kọjú re só nǹkan yìí re sọ́lọ́ àbẹ́ẹ̀rẹ́ ẹ̀yìn ìjàpá ṣe rí gbàgàgàgà só nǹkan yìí re sọ́lọ́ so ìwọ náà tó fẹ́ máa sọ pé ẹnìkan ò ní true love sí ẹ ìwọ náà gbúdọ̀ ní true love sí mọ́ fàṣírí pamọ́ mọ́ jẹ́ pé ó gbọ́ àṣírí ẹni ọjọ́ ó mọ̀. ọ̀rẹ́ mi kan níjọ́ tó fẹ́yàwó ẹ̀ ó wá ló ń pè ó ń bá sọ̀rọ̀ pé wá àwọn ìrìn àjò wo ló ti rìn sẹ́yìn ó ló dẹ̀ sọ gbogbo ẹ̀ fún fínífíní. ọjọ́ kan ìyàwó wa ń bọ̀ wá lára àwọn tí wọ́n ti jọ wà tẹ́lẹ̀ wọ́n jọ wá rìn bí ẹ ṣe jọ wá rìn ó ti wá pè bí ẹ ṣe dé ní wọ́n ti pè ẹni báyìí tí mo sọ fún ìjọ kan báyìí kódà òun bá nu mọ́tò kódà làwọn jọ ń bọ̀ wá sí ilé ó ní ok no problem bá mi kí o ó ní òsì problem ó ló jẹ̀ sanwó mọ́tò nǹkan lẹ́ni tó ti fẹ́ rí jàmọ́ kó tó délé àwọn kan lára àwọn ọ̀rẹ́ ọkọ wọn ti pe ọkọ ìyàwó ẹ̀ àmọ̀ tó ń rí pẹ̀lú àwọn tí ń fẹ́ tẹ́lẹ̀ àti wọ́n ti ẹ̀jọ́ àwọn òjò fira wọn lẹ̀ ó ní what ó dà ẹ ṣeun ó lóun act fún ẹni kóun fi lè tó rí mi gbọ́ tó bá jẹ́ pé ìyàwó yẹn ó bá wá ní kíníkíní kan nú tí ò sọ fọ́kọ rẹ̀ tí ò jọkọ rí o mọ̀ tí ó pé tí ó mọ̀ ìrìn àjò rẹ̀ kí wọ́n ṣe bí wọ́n ṣe dàrin wọn rú náà nù. ẹ wá sọ pé kò sí fi òtítọ́ mọ́. True love has no room for secret. àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ń bẹ nígbà pé ní respect whatever situation tí ó bá bá ọkọ rẹ tàbí tí ó bá báyàwó ẹ o gbọ́dọ̀ respect ẹ ọ lè pè ìyàwó rẹ lóko tó dáa mọ́ tí ò bá bímọ ńkọ́ ó kọ wúlò bá pé ìyàwó rẹ̀ ìníkẹ́yìn máa fi ó kọ ọmọ pé ìyàwó rẹ̀ o ṣùgbọ́n àwọn àkókò kan wà tó pé ọ lè fún ìyàwó ẹ̀ ní respect láti bí o kàn sí ní ó ti bẹ̀rẹ̀ ẹ wà àwọn alákọ̀wé wọ́n máa lo ẹ fún ìyàwó wọn báwo ni ìgbà wo lẹ fẹ́ jáde ó ti lo orí rẹ̀ ó ti jẹ̀fọ́ jó jẹ sọ̀rọ̀ pé wọ́n tó jẹ̀fọ́ ilé mi rẹ́ǹtì lọ wà ẹni tó jẹ̀fọ́ òun tó jẹ̀fọ́ ó ti kọ́lé sọ̀rọ̀ pé wọ́n pé kọ́ jẹ̀fọ́ lọ ìsòrí rẹ̀ ìdè wẹ́fọ̀ tó dáa kọ́ jẹ́ ọ ló ti jẹ̀fọ́ ní respect fún ìyàwó ẹ james àṣírí kan fọ ìwọ obìnrin tó bá fẹ́ mọ ìtọ́kọ rẹ̀ ń ṣe lẹ́yìn ara àwọn ọ̀rẹ́ ọkọ rẹ̀ lọ́ọ́ ti mọ̀ ọ̀rẹ́ bò lọ́ọ́ ṣe mọ̀ bí ẹ bá ṣe ń kí ọ ojú tẹ́ bá fi ń wù ọ àti pé ròyìn tí ọkọ rẹ̀ ń ròyìn lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ lẹ́yìn ìyẹn fi ń wù á sí ọ ṣùgbọ́n tó bá fi ń respect ẹ̀ náà ìyàwó ẹkú tọ́jú wa àlẹ́mọ̀rí kìnnìkan ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa nù bẹ́ẹ̀ náà nìyàwó tọ́ọ̀dọ́ náà mọ̀lẹ́bí rẹ̀ tàbí àwọn aráalé rẹ̀ tàbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n bá ṣe dáadáa sí ọtí kólẹ̀ fún ọ a jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ní ti dáadáa níyàwó rẹ̀ sọnù in respect yẹ lójú rẹ̀ in respect yẹ lẹ́yìn rẹ̀ ó jẹ́ méjì. ọ̀wá rí ẹlẹ́kẹta ń bẹ̀ ìta ń pè ní kéèyàn take care nǹkan olólùfẹ́ rẹ̀ lọ gbúdọ̀ síbẹ̀ sí ọ gbúdọ̀ máa tọ́jú rẹ̀ wàá ṣe fẹ́yàwó tó ọ̀ ní tọ́jú rẹ̀ wàá ṣe lọ́kọ tó ní ṣe kíni tó ní tọ́jú rẹ̀ ọ gbọ́dọ̀ máa tọ́jú rẹ̀ lóòrèkóòrè ní gbogbo agbára tó lọ́nba fún ọ ní kápá lórí láti tọ́jú rẹ̀ tó bá tọ́jú rẹ̀ sára àtàlọ́ fẹ́ tọ́jú ní jàmá. ìfẹ́ rẹ̀ ò sí lọ́dọ̀ ẹlòmíì tó kọjá ọ̀dọ̀ ìyàwó rẹ̀ wá tọ́jú rẹ̀ tó o bá fi tẹ́kẹ̀ ìyàwó rẹ̀ ọ̀fẹ́ tì ṣubú nù wá dúró èso tí ń fún ọ ó bímọ fún ọ afọṣọ alọṣọ atọ́jú inú ilé
tí ò bá síyàwó nílé ọmọ ìpè iṣẹ́ tí wọ́n ṣe kọjá ìtàn sí lọ́fíìsì. ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ ọ gbọ́dọ̀ máa ronú kọjá ipò tọkọ rẹ wà. Ọlọ́run kí mo tó lè ṣe ìrìnàjò owó lálẹ́ rìn tó yẹ pé ọkọ mi ò tẹ̀ tún fi lágbèga. bẹ́ẹ̀ ni lọkùnrin náà máa rò pé ìrìnàjò owó mo tó lè rìn tó yẹ pé ìyàwó mi ò fi lágbèga. ṣé wọ́n tó ń ronú wípé ìyàwó mi ọlọ́mọdé lówó tàbí kò tiẹ̀ lówó tó ọ ń bẹ lọ́rùn pé ọlọ́mọdé obìnrin ló má jẹ́ ìyàwó mi lówó tó mi o torí yóò mọ̀ fọ́ọ̀mù sí lọ ní true love. kó lówó ju ọlọ́mọ̀nà kà ṣé Khadija ò lówó ju àníbà Muhammad lọ sallallahu alaihi wasallam. ṣùgbọ́n gbà tí fi òtítọ́ ń bẹ láàrin wọn ànábì ò tiẹ̀ ronú àti fẹ́yàwó méjì. ìgbà tí Khadija kú ló tó fẹ́yàwó mi n tá n pè ní true love. ó di mélòó jẹ́mọ́ ó di mẹ́rin. ẹlẹ́ẹ̀karùn-ún bẹ̀ yìí táwa ń pè ní ẹ̀yinjú àánú gbogbo tí ń jẹ́ àánú pátá ni o máa ṣe fọ́kọ rẹ̀ ìwọ tó fẹ́ ní true love nù gbogbo tí ń jẹ́ àánú pátá iná ni o máa ṣe fún ìyàwó rẹ̀ ìwọ tá a fẹ́ sọ pé yes ọ ní true love lára nù. dẹ́kun ṣàánú rẹ̀ gẹ́gẹ́ nígbà bá wà tẹ́ bájọ wà nìkan lẹ́jọ́ máa rẹ́rìn síra yín mo wo fídíò clip kan lára àwọn tó ń ṣe tíátà tó ń ṣe fíìmù in fact ó kọ́ yẹn lẹ́kọ̀ọ́ púpọ̀ táwọn ò lè wọlé wọ́n gbowó wọn gbà kan wọn ò rí nǹkan tó yẹ kó wọ́n gbà inú wa bí àwọn wá fọ́kọ ní ìbọn wọ́n ní ó yá yín ìyàwó rẹ̀ pa ó lóyún ìyàwó òun ẹwù ẹ̀ pa òun ó bẹ́tà àwẹ̀ ìyàwó rẹ̀ mọ̀ fọ́kọ míì tọba tí wọ́n bá kú tó bá pa ìwọ là pa ó ní ẹ̀ pa òun wọ́n lè gbébọn sí létí before ẹ̀ country wọ́n síbẹ̀ wà lẹ́kọ̀ọ́ ìyàwó rẹ̀ àwọn àgbà ìbọn lọ́wọ́ rẹ̀ wọ́n wá fún ìyàwó wọ́n wá ní kí ìyàwó yin ọkọ ẹsẹ̀kẹsẹ̀ ló kọ̀kẹ́ ó dábò ọkọ rẹ̀ gbà ọlọ́run wa mú kò sọ́ta nù rẹ̀ ó tún tó ṣe kò sọ́ta ń bẹ̀ ìwọ̀n ń bí àwọn olè pé ẹjọ́ ṣé mo rọ́ta kó o fi ṣe kíni kó o fi pa ọkọ àwọn olè wá gbàbọn lọ rẹ̀ wọ́n náà fẹ́ fi wò gbé ẹ nífẹ̀ẹ́ òtítọ́ síra yín ni wọ́n wá lọ tán báyìí pé wọ́n lọ́kàn kí lọ́ọ́ ṣe ìbéèrè yín dìgbà mi eléyìí tèmi sàfẹ́ sọ fún ọ ni pé lójú àánú sí ọkọ rẹ lójú àánú síyàwó rẹ wọ́n ẹlẹ́kẹfà ń bẹ̀ báwo ni ìfẹ́ yóò tó ṣe máa lọ síwájú kí ni tó ṣe fún ìyàwó mi tó tó fi nífẹ̀ẹ́ mi sí kí ni tó ṣe fọ́kọ mi tó tó fi nífẹ̀ẹ́ mi sí máa ronú rẹ̀ ní gbogbo gbà that is true love. ọ̀wọ́n ẹlẹ́kẹjẹ ń bẹ̀ dákun àdéhùn tó bá ṣe fún ìyàwó rẹ tàbí tó bá ṣe fọ́kọ rẹ rí pọ̀ rí musẹ̀. máa tẹ̀lé àdéhùn ọ̀rọ̀ tó bá sọ ọjọ́ máa bá lótìtọ́ ní gbogbo ìgbà promise is very very important. ó ṣe pàtàkì níbi ká ń sọ̀rọ̀ nípa pé true love. ó ṣe pàtàkì ó dákun torí Ọlọ́run àdéhùn tó bá ṣe fọ́kọ rẹ tó bá ṣe fún ìyàwó rẹ dákun musẹ̀. ìmọ̀ má dé ìṣẹ̀hún ń fi ẹsẹ̀ ìfẹ́ yín rinlẹ̀ lọ. ṣẹ́wọ́n rere tó tẹ̀lé ó ní pé ara àwọn obìnrin nìyí wá máa wà satisfy lórí gbogbo tọkọ rẹ bá ń ṣe fún ọ. fara gbà á gbogbo tó bá fún ọ ìtì máa fún ọ lówó ńlá tẹ́lẹ̀ ó wá fún ọ lówó kékeré ó reduce ẹ̀ nígbà náà lọ́tún wá gbọ́ pé ètò rìnrìn kùnrin gbà àdéhùn tẹ́jọ́ sínú for better for worse gbà tó better ẹjọ́ sí ni o tó bá ti worse ní true love pẹ̀lú rẹ̀ báwọn satisfy pẹ̀lú rẹ̀ in fact tó ìdórí sex obìnrin ò satisfy mọ́ kò dẹ̀ sí nǹkan mi wọ́n ti lọ tọ́ta wò ni tó o bá tọ́ta wò tí sex ọkọ rẹ̀ ò bá satisfy rẹ̀ mọ́ in tó lè jẹ́ kí ó satisfy rẹ̀ ní ọlọ́wọ́ ẹjọ́ sọ láàrin ara yín kẹ̀dẹ̀ yanjú ẹ̀ ọwọ́ ìtorí pé ọkọ rẹ̀ satisfy rẹ̀ lórí bẹ́ẹ̀dì mọ́ èyàn lágbára àwọn náà wọ́n advice pé èyàn lé o yà náà sẹ́ẹ̀ta o tó bá ti náà sẹ́ẹ̀ta orí ibú lọ náà dà ìyàwó rẹ̀ ò satisfy rẹ̀ mọ́ làwọn ìtorí ẹ sọ pé ìlọ́fẹ́ fẹ́yàwó mi èyí ni wọ́n fẹ́yàwó méjì o èyí sì níyàwó méjì mẹ́ta ò dáa kódà mẹ́rin bẹnu súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n mọ́ ti torí nkankan mọ́ ti torí ẹ̀fẹ́ yàwó tó kọjá torí ọlọ́run sọ ó wà ní Kùránì ó wà ní súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam káfẹ́ méjì káfẹ́ mẹ́ta ọ̀lẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kó wá ti torí nkankan fẹ́ yàwó èyí ò dá torí pé yàwó rẹ̀ mọ iná dá torí pé kò mú orun sùn torí pé kò mọ ara mú lọ́wọ́ ìtorí ọlọ́fẹ́ yàwó mi èyí ò dá ṣùgbọ́n míì tó náà gbé wá kọjá rárá àṣìbọ́n náà ló dá gbogbo àwọn obìnrin bákan náà satisfy lórí tí ọkọ rẹ àbí tíyàwó rẹ bá fún ọ ọ̀rẹ́ lè dókù wá lọ kó ẹ̀kọ́ bá a ṣe máa dúpẹ́ máa dúpẹ́ ìyàwó rẹ dáná fún ọ ó dá iná tó ṣe wàhálà sí ìwọ lọ fún olè lóòótọ́ ìwọ lọ́la jẹ́ ilé ọwọ́ adélé ọwọ́ jẹ́njẹ́ tán ọ̀nì alhamdulilayi ọlọ́run mo dúpẹ́ o mo tún wá dúpẹ́ lórí ìyàwó alábàákà tó fún mi oúnjẹ tó ṣe fún mi dákun sí ọkàwé ṣe ọbẹ̀ yìí ni àbíbò ló ṣe jẹ́ ó mọ̀ tó ń dòjú tà náà lọ inú òbí wa máa dádùn pé òun mọ̀ ṣàgbákò oríire o níta ń pè ní fi òtítọ́ nù kódà ìbá àmọ́ dùn. sọ wá rí paríparí rẹ̀ action and feelings òun gangan ló wá parí níta ń pè ní true love. ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n kàkàrà mú díẹ̀ ń bẹ̀ ni
sẹ́rí action ni pé ìwà tó wà ń wù yẹn gbogbo tó ń rí gbogbo tó ń ṣe tọwọ́sọpọ̀ nífẹ̀ẹ́ yẹn wàhálà ò tí ì ṣẹlẹ̀ ni o ìgbà wàhálà bá ṣẹlẹ̀ téńtọ̀ ń bá wá dúró la tó mọ̀ pé true love wà lóòótọ́ nǹkan wá ṣẹlẹ̀ ọ̀wá ń sá lọ ọ́ní ẹ̀wọ́ èmi ò lè para mi o ìdáǹpẹ̀ ní true love orí báwọn ọ́ fi rẹ̀ lẹ́ni tí wọ́n lè ké lóde sọ fẹ́fẹ́ mi ara rẹ̀ di ní àní ẹ̀jẹ̀ ìfẹ́ mi ara mi di. níjọ́ kan bàbá kan ní sí ọ̀kadà ó ṣe fá àwọn aṣọ ń gbé bọ́ bá ti sọ̀kadà lọ níyàwó rẹ̀ máa ń gbọ́kùnrin wálé ìyànlè ó wá ronú ní ìfẹ́ òtítọ́ mo ní síyàwó mi kò lè yànlè káàtẹ̀ wá níyànlè èmi mo fà á ń ronú o ìwọ̀n bí rẹ̀ pé kí ló fi fà á ó ní owó tó ń fún ìyàwó ní òtó ó bá gbà sí ọlọ́dẹ láhìláhìlá kún sí ọ̀kadà yóò sọ̀kadà látàárọ̀ yóò dé lálẹ́ nítorí kó fi lọ́sùn kò ní lọ́sùn yóò tún wá gbà sẹ́ ọlọ́dẹ yóò tún lọ sọdẹ ìwọ̀n sọdẹ fá ìwọ̀n tó fi ń dájọ́ àti tó bá gbà yóò kó fún ìyàwó ẹ̀ wọ́n lọ gbé sọ́ọ́rí ẹni tí máa ń yọ wá tẹ́lẹ̀ lọ́sàn kò tiẹ̀ wá yọ wá mọ́ ní tí wá ń sùn nínú ilé nígbà tó ní sùn ìdájí tó bá dé orun tó bá sùn láti ìdájí ìdágo bíi 6 àbọ̀ ságo 7 náà ni oorun yóò tún ti lọ ó wá dijọ́ kẹsàn-án parí sòkúta ní kúkúrú èdè ó wá rẹ̀ láàrin òru bó ṣe wá lẹ́nu yóò délé báyìí wọ́n ń jẹ ìyàwó rẹ̀ lọ́ni la ilaha illallah muhammadu rasulullah ẹ̀ńdọ́n bó ṣe kẹrù rẹ̀ nù bó ṣe ọ̀nù ẹni kí lára kùnrin ṣe ó wá lọ jókòó sẹ́nu ọ̀nà títí obìnrin ò lè bọ́ta ọkùnrin dẹ̀ ti gbójú wíńdò sálọ ọkọ tó wọ́n fọkàn sí pé àbẹ́ wà náà lé ó sì jókòó sẹ́nu ọ̀nà sẹ́rí pógọ̀ sẹ́rí pó jẹ́mi gẹ́gẹ́ bọ́ sí ìrún ìwọ náà mọ̀ pógọ̀ àbí yóò dà fún ọ bó bá gbọ́ àbúgọ ọmọ ní ìsìn ńgbọ́ wá dìdájí tárábìnrin ó bọ́ta pé jí n tètè máa sálọ ló bá bọ́kọ lẹ́nu ọ̀nà bá lè mi kí lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ó ní mo dúró kẹ́ni ó fi lọ ni ó ti sálọ tọ̀ ó bá wọlé padà ó sì sùn ó wá lo oògùn bàtà rẹ̀ yá tán ó tún gbọ́kadà ó tún ṣe lọ ìjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta kò wà kò bínú kò change bí ṣe máa ń ṣe ìyàwó rẹ̀ wá pè pé ẹ̀rù rẹ̀ ń bà mí kí ló ṣẹlẹ̀ ó ní fi òtítọ́ mu ní sí ọ mo gbà pé èmi ní satisfy rẹ bóyá yìí máa ṣe dáadáa lórí bẹ́ẹ̀dì bóyá owó tí ń fọ́ ní òtó mo sábà pé nǹkankan ló ṣẹlẹ̀ tó fi lè wúrú wà báyìí tó fi ń san mílẹ̀sán gbogbo bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó ó ní lóòótọ́ ni ó ní kankan ní bẹ́ẹ̀ ọkọ ni mo wí bẹ́ẹ̀ ó lè mí náà nífẹ̀ẹ́ òtítọ́ sí ọ ọkọ ni mo mọ ṣùgbọ́n nígbà mo jáde ọ̀rẹ́ mi kan ló mú mi jáde ní ẹni ọkọ mi ó lówó tó bá ti lówó yóò wá fẹ́yàwó léhùn ó wá mọ̀rú ìyàwó tó gbé léhùn lòun wá sọ fún babaláwo òun wípé kí ló ń lè ṣe wọ́n ní táwọn bá dí àsìkí rẹ̀ mọ́lẹ̀ lókù òun ti wá dí àsìkí rẹ̀ mọ́lẹ̀ láti gbà náà ìbẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ dì pé kọ́mọ́ lè bá fẹ́yàwó léhùn àmọ́ ìwà tó wù í ó jẹ́ mọ̀ yí pé kódà bọ́ fẹ́yàwó 3 léhùn ọ̀tó fẹ́ ọ̀tó gbé ọ lè ṣe bẹ́ẹ̀ látòní lọ ọtí dolówó o látòní lọ dìlọ́lá bó bá wù ọ lé mi jáde bó bá wù ọ fẹ́yàwó lé mi àrà tó bá wù ọ fi dẹ́mi dá ó ṣe gbé àsìkí rẹ̀ jáde ó sì gbé fọkùnrin padà látàrí ìfẹ́ òtítọ́ ó sì rógo rẹ̀ lò kò sí ká fẹ́yàwó léèyàn lórí ibú ìwà tọkùnrin mi ń wù ó gan ni ń fa orí ibú ìwà tọkùnrin mi wù tí máa fa orí ibú àásọ̀njọ́ mi bárakùnrin bó ṣe gbogbo rẹ̀ padà ló bá dolówó ló bá dọlọ́lá ló bá dọlọ́rọ̀ ó wà tí àwẹ́ wọ́n sì ń gbé ní ìrẹ́pọ̀ láyé lọ́rùn ìwọ tó ń sọ pógọ̀ sógọ̀ ní ìṣe àbúgọ̀ so nífẹ̀ẹ́ òtítọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ káyèrè lè dùn káyèrè lè dáa mo tó kí n lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ subscribe sí YouTube channel wa tẹ́ẹ̀dẹ̀ tó ń bá wa share àwọn videos wa ẹ̀ ń propagate ẹ̀sìn Islam látara pé ń fi wá sí wa ránṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn torí ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni wọ́n ń pè mí láti America, Brazil, London, Texas ní gbogbo bí ní Nàìjíríà ní Kútọ́nù ní United Kingdom ní ẹ ti pè mí jẹ́ pé tọ́ wá sí táwọn gbọ́ ìlú tónú ilé àwọn kódà including àwọn Christian ọlọ́ọ̀lọ́run ọlá yín ni à ń jẹ́ torí tẹ́yìn ò bá fi ránṣẹ́ bó làwọn ò ṣe rí bẹ́ẹ̀ ṣe fi ránṣẹ́ yìí ń ṣe làdúrà tí ń lò sí máa gbà ọlọ́run jádùá tèmi àti ọlọ́run tí ó gbà ọ́ sàwọn àlè.